Good evening, everyone. Koiki Media bringing the world closer to your doorsteps. Èní ni ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2025. Láti iléeṣẹ́ Koiki Media ni a ti mú wá sí etí ìgbọ́ yín láti tún fi ṣí ẹ̀yin èèyàn wa létí pẹ̀lú ìrìn àjò Yorùbá Nation àti àwọn benefits tí ń túmọ̀ sí àwọn àǹfààní tí a máa rí jẹ nínú ìrìn àjò Yorùbá Nation. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò wá tàbí tẹ́ ti ń gbọ́ wá. Gbogbo wa la mọ̀ pé oríṣiríṣi fọ́nrán ló ń jáde lásìkò yìí. Oríṣiríṣi fídíò là ń rí láti òkè ọya, láti ibikíbi tí wọ́n ń sọ pé àwọn ò ní gbà fún bàbá. Ẹ tiẹ̀ jẹ́ ká jókòó ká rò láàrin ara wa. Ṣé 2027 ni ṣé ó máa favour ìran Yorùbá àbí kò ní favour wa? Tá a dẹ̀ mọ̀ pé tá a bá dúró di 2027 yẹn, ìyà ń pọ̀ sí ni. Ẹ jẹ́ ká ti ibì kan wò. Àti ìlú ọdún yìí débì kankan. Èní sì ni 9 ọjọ́ kẹsàn-án oṣù kìíní ọdún 2025. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin tí wọ́n post fídíò wọn káàkiri tí wọ́n ní wọ́n ti lò wọ́n nítorí kíni, nítorí iPhone 16. Kí làwọn nǹkan tá a túmọ̀ tó tún máa ṣẹlẹ̀ kóṣù yìí tó parí? Ọdún ò tí ì pín sí méjì nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ọ̀gá mi ń pariwo Mr. Ọláyọmí Kóìkí kí Ọlọ́run kó bá mi lọ́ra ẹ̀mí wọn kí nǹkan kan má ṣe wọn, àti bàbá wa olóyè Sunday Igboho Adéyẹmọ àti bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n pariwo tí wọ́n fọn rere pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká dìbò, ẹ jẹ́ a jà fórílẹ̀-èdè wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jáde tí wọ́n sọ pé shut up, come back to Nigeria. Àti ẹ̀rọ àwọn òpònú kan tó sọ pé Sunday ò lóògùn. Sunday ò sọ pé òun lóògùn. Olóyè Sunday Igboho nǹkan tó ń pariwo ni pé ìyà tó ń jẹ ìran mi ti tó. Ṣé bébí ṣe ń pa wá yìí, ṣé ó tẹ́ wa lọ́rùn ni? Ẹ̀yin èèyàn wa tí ohun yẹn bá clear ẹ jẹ́ ká mọ̀ ní comment section ẹ jọ̀ọ́. Koiki Media bringing the world closer to your doorsteps. Damilare Akanji Adetona, God bless you. Yoruba Nation, no going back. Thank you very much. Ẹ̀yin bá kan jọ wá. So bí a ṣe ń bá ọ̀rọ̀ wa lọ, ìyà tó ń jẹ àwọn èèyàn kó tó chat èèyàn méjì nísìn pé hello happy new year, lẹ́yìn happy new year yẹn. Okay, thank you very much sir. Kó tó chat èèyàn méjì péré nísìn wípé hello happy new year, how are you, lẹ́yìn how are you yẹn wọ́n fẹ́ ju bílì ni. Ṣé mo rí 2k, ṣé mo rí 5k? Èèyàn tó bá béèrè owó tó kéré jù ló máa béèrè 5k. Láàárín ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò, ṣé 5,000 naira tá à ń sọ̀rọ̀ ń pa èyí kí ló tó rà wọ́n ní Nàìjíríà? Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ àwọn tó wà lókè òkun náà, nǹkan wọ́n lókè òkun, àmọ́ torí pé wọ́n rí owó yẹn kò jẹ́ káwọn èèyàn mọ̀. Lóòótọ́ àti rí owó yẹn lókè òkun náà kò easy. Nígbà kan náà tẹ̀ máa ń sọ pé tá bá fúnyàn ní 5,000 kò ní appreciate ẹ̀. Tẹ́ bá fúnyàn ní 2,000 naira lásán ní Nàìjíríà nsìn tí ò bá appreciate ẹ̀ kí mọ nǹkan tó fà. Torí pé kí ni
ebi yẹn ti pọ̀ to the extent wípé kò sóbì gan tó fẹ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé o ti yó mọ́, ṣé o ti jẹun ni, tó bá yó fomi balance ẹ̀. Ìjọ́ wo la wá fẹ́ ṣe gbogbo yẹn dà? Wọ́n sì ti ń fọn rere ẹ̀ pé kí àwa ọmọ Yorùbá ká lọ máa múra sílẹ̀ fún mega rally tí ó fẹ́ bẹ̀rẹ̀ padà. Kóníkálùkù lọ ṣe flex, kán lọ ṣe igbá, kán lọ ṣàgbọ̀n. Ṣùgbọ́n nínú ẹ̀ náà ni táwọn ní òṣèlú yìí bá tún dé, àwọn òpònú kan náà tún tẹ̀lé wọn. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní nǹkan bí ṣe ó dà December, nítorí pé wọ́n fẹ́ pín oúnjẹ. Nítorí pé wọ́n fẹ́ pín oúnjẹ. Ẹ wo iye ọmọ tó ẹ̀mí ẹ̀ sọnù síbẹ̀. Ẹ wo iye ọmọ wẹ́wẹ́ ògo ọ̀la tí ẹ̀mí wọn sọnù síbẹ̀. Bákan náà ló ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò. Bákan náà ló ṣẹlẹ̀ ní Àbújá tó jẹ́ kápítà Nàìjíríà tó ń pè ní Nàìjíríà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà iye àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò tí ì ṣí láti lè fi mọ̀ pé òkè o, ibi tí wọ́n kó àwọn lọ yìí o, oko parun ni. Bàbá olóyè Sunday Igboho ń sọ pé àwọn ò ní nǹkankan táwọn fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan. Torí atótilétọ̀ ẹni tó tán fúnra ara ẹ̀ ní 55 killed in the clash of Christmas. Ẹ̀yin náà wo iye ọmọ tó kú ní Ìbàdàn. Tá bá wá ń wò lọ báyìí tá ń wò, ṣé bá a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí ni? Nílẹ̀ Haúsá tán bá fẹ́ pín oúnjẹ fún wọn máa ń gbé lọ bá wọn lé ni. Ṣùgbọ́n gbà tí tilẹ̀ Yorùbá fẹ́ ṣẹlẹ̀ la gbọ́ pé mi lọ sí. Nígbà tí tilẹ̀ Yorùbá ṣẹlẹ̀ la gbọ́ pé mi lọ sí. Kò dẹ̀ ṣe pé la gbọ́, a rí táwọn èèyàn ń gbọ́ mọ́ wọn pé mo ti ẹ̀ wo fídíò kan tí máa yẹn ń sọ fún ìyàwó ẹ̀ pé kò gbọ́dọ̀ wálé o, tó bá wálé òun máa gbẹ̀mí lẹ́nu ẹ̀. Tí máa yẹn bọ́ aṣọ ẹ̀ ó fi bu ọmọ yẹn, ó wá gbọ́ ọmọ yẹn fún bóyá ọ̀rẹ́ ẹ̀ ni bóyá ẹ̀gbọ́n ẹ̀ ló gbé fún pé kí yẹn jókòó sẹ́yìn ọ̀kadà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn wa ò tí ì rẹ́dì láti jí kúrò lójú oorun. A ń pariwo Yorùbá nation láti bí ọdún mélòó kan sẹ́yìn. Bẹ́ẹ̀ là ń rí àwọn àgbà àyà, àwọn àgbà òfò kan tán tó ń fa owó aago yẹn sẹ́yìn, tí wọ́n tó ń fa ìran Yorùbá padà sẹ́yìn láti pé ká má débi tá ń lọ. Láti ara pé ìjẹkújẹ táwọn rí jẹ nídìí ìmọ̀dàrú. Ìgbà títí Ìbàdàn ṣẹlẹ̀, ọmọ olóṣèlú mélòó la rí ń bẹ̀ wípé wọ́n tẹ̀ mọ́lẹ̀ ó kú. Ìgbà títí Àbújá ṣẹlẹ̀, ọmọ olóṣèlú mélòó la rí ń bẹ̀. Tásìkò election bá tún dé, àwọn ọmọ mẹ̀kúnnù náà ni wọ́n tún há àdá lé lọ́wọ́, wọ́n hàbọn lé lọ́wọ́ pé kí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa yìnbọn fúnra wọn, kó máa ṣára wọn. Àwọn àgbàlagbà wa náà tún wá jókòó kan ronú pé lásìkò òṣèlú nìkan làwọn máa ń rí àwọn olóṣèlú yìí, tí election bá ti parí àwọn ò kì í rí wọn mọ́. Tó bá tún ti di pé election ti ń bọ̀, ìgbà yẹn ni wọ́n máa rántí pé Mr. Kinní kan wà níbì kan, ó máa ń ṣiṣẹ́ takuntakun fáwọn. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? Òkè òkun tẹ́nibọ̀dì pariwo mo fẹ́ lọ Germany, mo fẹ́ lọ Cairo, mo fẹ́ lọ igbá, mo fẹ́ lọ agbọ̀n. Tá bá ń tanra wa lókun, kò síṣẹ́ kankan lọ́hùn, à ń lọ ṣọmọ ọ̀dọ̀ ni.
ọmọ ọ̀dọ̀ àpọ́nlé ni house help, ọmọ ọ̀dọ̀ lọmọ ọ̀dọ̀ ń jẹ́. Àpọ́nlé ni house help, ọmọ ọ̀dọ̀ lọmọ ọ̀dọ̀ ń jẹ́. Tí a bá gbé sí làákàyè, ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọbìnrin wa tó ń travel tí wọ́n ń lọ ṣiṣẹ́ lókè òkun, tí wọ́n á délé tẹ́lómi a máa wá ọmọ títí fá tí ò ní tètè rọmọ bí, kì í ṣe pé ó lọ ṣèṣekúṣe lọ́hùn, ṣùgbọ́n níbi iṣẹ́ àṣekúdórógbó tí wọ́n lọ ṣe níbi tí wọ́n lọ, ó máa affect egungun ẹ̀yìn wọn. Àwọn ẹlẹ́lòmí ò rí oyún gbé, kò wú kó má lóyún, kó dẹ̀ ṣe pé ibi tó lọ ṣiṣẹ́ aṣẹ́wó, àmọ́ látara ibi iṣẹ́ tí wọ́n lọ ṣe tó já sí wípé àwọn màdámù yẹn tí wọ́n bá rí nǹkan kékeré kan tó dọ̀tí, wọ́n á ní kán tún padà, ẹlòmíì máa bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀, ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ láago 8, ó wá pẹ́ ju àrírẹ̀ orí aago 9, a máa sùn ní bóyá aago 12 òru àbágo 1. Láti àárọ̀ yẹn dẹ̀rí kò ṣe pé ó fẹ́ jókòó, kò ṣe pé ó fẹ́ sinmi o. Bó bá ṣe nù kankan náà tún máa rán iṣẹ́, a wá ṣe wàhálà yẹn bóyá 26 days náà fi ń sanwó fẹ́ ẹlòmíì bóyá 30 days. Tó bá wá parí iṣẹ́ yẹn, nínú ẹ̀ náà fún àwọn tí ó bá ń wò wá, tí wọ́n bá ń gbọ́ wa, Koiki Media bringing the world closer to your doorsteps, nínú àwọn tó bá ń wò wá àbí tó ń gbọ́ wa, tí wọ́n mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí, wọ́n máa jẹ́rìí sí. Tí wọ́n bá wá ṣiṣẹ́ yẹn tán, nínú ẹ̀ ni màdámù máa sọ pé oṣù parí ó fọ́ kinní kan fọ́ lọ́wọ́ rẹ̀. Ṣẹ́ni tí ò jẹun látàárọ̀, ṣọ́wọ́ rẹ̀ ò ní gbọ̀n débi tí nǹkan máa jábọ́ lọ́wọ́ rẹ̀ fọ́. Ẹni tó jẹun gan by mistake nǹkan jábọ́ ó ń fọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìlú míì tá ń gbọ́rúkọ wọn tí wọ́n tún lù wọn ṣe rìngìdì, kò sí, wọn ò ní nǹkan tó wà ní Nàìjíríà, wọn ò ní nǹkan tó wà nílẹ̀ Yorùbá as a whole. Ṣùgbọ́n torí pé àwọn olórí wọ́n manage resources wọn dáadáa, ó fún àwọn ọmọ ìlú wọn láyé jẹ láti lè máa lo àwọn ọmọ ìlú tí wá lòkulò, torí báwo lólórí, a ní olórí tó value ọmọ ẹ̀yìn. Olórí tó bá fẹ́ dìde pé òun fẹ́ jà fún mẹ̀kúnnù, wọ́n á ní kí wọ́n lọ pa. Èyí tí wọ́n bá ní kí wọ́n lọ pa, wọ́n á ní wọ́n á gbé wọn sọ sẹ́wọ̀n. Wọ́n á ní ṣègbígbà tó wà ń gbòòrò ló ń jakọ́, tó bá ṣá ẹ mọ́lé tó bá rí ibì kankan lọ, ara ẹ̀ á balẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń jà fún, a jà fún ẹ̀sìn. We are not fighting over religion. All what we are saying is we want Yoruba nation where we will have rest of mind, where we can be able to eat and relax, where we can be able to afford our children's school fees. School ti resume nísìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi báyìí inú fún àyàfó náà wà. Báwo mo ṣe fẹ́ sanwó school ọmọ mi, báwo mo ṣe fẹ́ ṣe gbá, báwo mo ṣe fẹ́ ṣàgbọ̀n. School náà táwọn òbí yìí ń dààmú lé lórí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà wọn ò ríṣẹ́ kankan fi ṣe. Ọmọ ṣetán ní universities, ọ̀kadà la máa gùn. Wọ́n lọ́wọ́ tó bá dilẹ̀ lè ṣùgbọ́n ránṣẹ́. Ṣẹ́ni tó bá rí oúnjẹ jẹ tọ́kàn ẹ̀ balẹ̀, ṣé wọ́n á ránṣẹ́ dé tòrútòrú sóhun náà fẹ́ lọ ni? Ṣùgbọ́n gbà tọ́kàn ò balẹ̀ téèyàn ò róúnjẹ jẹ, tí wọ́n bá fi nǹkan lọ yàn,
èèyàn ò ní rò lẹ́ẹ̀mejì kó tó lọ díẹ̀ torí ebi ni nǹkan tí ebi ń dálẹ̀ nílẹ̀ Yorùbá kò kéré. Nǹkan tí ebi tó ń dá sílẹ̀ ní location 9 kò kéré. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé dolóṣó. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ di ọmọkọ́mọ. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ di ọkọ báńgẹ́ lójú ìyàwó ẹ̀. Torí nígbà tí èèyàn ò bá rí oúnjẹ jẹ, tí ò rówó fi ilẹ̀ nínú ilé, tí ìyàwó ò róúnjẹ jẹ kó kánú, táwọn ọmọ ò róúnjẹ jẹ kó kánú, ìgbà wo ni wọn ò ní máa yọwọ́ kọ́wọ́ sáwọn tó bí wọn, àbí wọn ò ní máa yọwọ́ kọ́wọ́ láàrin ìlú? Ẹ jẹ́ kí àwọn èèyàn wa, ẹ̀yin àgbàlagbà wa là ń sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ ká jí kúrò lójú oorun, ẹ jẹ́ ká kúrò nídìí àjẹbánu. Ìlú bámúbámú ni mo yó, mi mọ̀ pé bí ń pọmọ ẹlòmíì, ẹ dìde ẹ kúrò ń bẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ, àánú àwọn kan ni wọ́n fi tún èní tí yín ṣe, ẹ̀yin wọ́n ń fi èní tí yín fi bá ọ̀la àwọn kan jẹ́. Ẹ wá káwọn ọmọ tí yín, ẹ lọ́mọ tí yín ṣe tán ní kinní kan yunifásitì ní Canada, ó ṣe tán kinní kan ní Toronto, ó ṣe tán kinní kan ní Oxford University ní kinní. Kò sẹ́ni tí Monday aláwọ̀, kò séèyàn tí Monday aláwọ̀. Wọ́n lọ́lọ́wọ̀n amúlé òtútù amáláṣọ, ṣùgbọ́n tá bá ń jókòó di ọlọ́run adá ọlọ́run ló máa bá wa túnlẹ̀ wa ṣe, lóòótọ́ ọlọ́run ló máa ń tún nǹkan ṣe, ṣùgbọ́n ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láíláí. Àwa èèyàn la máa dìde. Èyí tó kàn lọ́rọ̀ wa àrán, èyí tí ó kàn wá làrán. Èyí tó kàn lọ́rọ̀ wa nílẹ̀ Yorùbá àrán, èyí tí ó kàn wá làrán. Ẹnìkan ń ṣẹbọ, ẹnìkan ṣe kinní kan, kí ló kàn ẹ́? Mánéjà ọlọ́run ni wọ́n àbí sẹ́kẹ́tìrì ọlọ́run? Fòun àtọlọ́run lẹ̀, òun ló mọ bó ṣe máa bọ́ lọ́hùn ẹ̀. Mr. Damilare Akanji, mo gbọ́ wípé wọ́n fẹ́ ṣe rally ẹjọ́ àwọn ẹgbẹ́ Yorùbá. Ẹ bá àwọn Yorùbá Nation kìíní tó bá wà ládùúgbò yìí ni kí ẹ bá sọ̀rọ̀ ní Ogun State. Ẹ bá coordinator Ogun State, ẹ sọ̀rọ̀, ẹ chat àwọn èèyàn tẹ́ bá mọ̀ lógun State, wọ́n á fún yín ní update. Wọ́n á kówó fún wọn pé kí wọ́n fi ṣe nǹkan fún wa nílẹ̀ Yorùbá. Etí lobìnrin fi ń gbọ́ wo òrò náà fi ń ṣe. Ṣùgbọ́n tá bá máa gbọ́ wọ́n ṣe kinní kan nílẹ̀ Haúsá la máa gbọ́, tán dẹ̀ máa ṣe fídíò rẹ̀ tá máa rí. Ibi tó yẹ ká ti wá jókòó ká ronú. Bomb explosion tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní last year, a gbọ́ kankan lórí ẹ̀ mọ́. Àwọn tó kú ń bẹ̀, ẹ̀gbọ́n wa wà nù wọn, àbúrò wa wà nù wọn, ìyá wa wà nù wọn, bàbá wa wà nù wọn. Ṣé bílẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀? A gbọ́ kankan mọ́.
àmọ́ tó bá jẹ́ pé ọmọ olóṣèlú kan ni wọ́n gún lábẹ́rẹ́ lásán ariwo máa ta. àwa wí wọ́n ní ká padà sí regional government. aláàfẹ́ regional government àfẹ́ ìgbéyàwó tipátipá nọ́mà látijọ́ aláyé ti dáyé tọkùnrin àti obìnrin tí wọ́n bá pàdé ara wọn tó bá láwọn fẹ́ fẹ́ra wọn tí iná wọn bá wọ̀ wọ́n á fẹ́ra wọn tí wọ́n bá dẹ̀ nájà dáa nìkan tó bá lẹ́yìn náà àwọn òwò mọ́ wọn á ní kálukú á lọ nítọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ fẹ́ ká lọ ẹ sì jẹ́ agbádùn. nínú ọdún yìí kọ́ ni wọ́n láwọn jàǹdùkú tún lọ kọlu iléeṣẹ́ ọmọ ológun. ṣé a fẹ́ sọ pé àwọn ọmọ ológun náà tún kátó láti kojú wọn mọ́? wọ́n nígbà tátẹ́gùn ti ń wọlé tó ti ń káṣọ ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfihàn. káwo iye èèyàn tó ti kú lẹ́yìn tí wọ́n bá gbé wọn tí wọ́n bá gbowó lọ́wọ́ wọn tán wọ́n á tún pa ẹlòmíì. ẹ wo ẹ̀gbọ́n wa kan tó wálé láti ìlú òyìnbó tí wọ́n wá Ọ̀ṣun state tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì. I think Mr. Gbenga, yes. wọ́n gba ransom wọ́n tún pa máa yẹn. àwọn ọba ilẹ̀ Yorùbá bíi mélòó kan náà nígbà yẹn náà wọ́n pa àwọn náà dànù àgbọ̀n kankan lórí ẹ̀. àti ẹ̀gbà pé àwọn bàbá wa wọn ò lè sọ̀rọ̀ sókè jù torí owó oṣù àti pé wọn fẹ́ kí local government chairman kó fà wọn yọ bí jìgá. ṣùgbọ́n kò ń ṣe gbogbo ọba náà ni a lè sọ pé gọ́vnà lè yọ àbí local government chairman lè yọ. àwọn ọba tó yẹ kó sọ̀rọ̀ wà nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa ẹ sọ̀rọ̀ ẹ kó wa kó olóko ẹrú a fẹ́ ṣẹrú mọ́ ìyà yìí ti pọ̀ jù. àwa wíta ìwọ́n sọ̀rọ̀ ń pa ṣẹ̀ríà lọ kí ló kàn wá àti ṣẹ̀ríà lọ ṣáàjá Haúsá ni àbí kí ni wọ́n ń pè ní ṣẹ̀ríà lọ? ṣẹ̀ríà wà ní èdè Yorùbá ni ṣẹ̀ríà kìí ṣèdè wa náà. ṣẹ̀ríà kìí ṣe èdè wa. àmọ́ àwọn èèyàn wa náà wọ́n ti pèdí wọn. wọ́n ti pèdí àwọn èèyàn wa débi pé kò síbẹ̀ bá ṣe ń bá wọn sọ kò ní wọ̀ wọ́n létí nǹkan míì ni wọ́n á máa rí ẹ̀táàlì. tẹ́ bá ṣe ń yí wọn sébè wọ́n á máa yí yín sípòrò. níjọ́ wo la fẹ́ ṣe gbogbo yẹn dà? mo bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run mo bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ jẹ́ ká jí kúrò lójú oorun. gbogbo ọmọọṣẹ́ láyé tó bá wúlò fọ́gá ọ̀gá ò kí ń fẹ́ filẹ̀. táwọn òbí ò bá lọ bọ́gà jà ọ̀gá ò ní fọmọ yẹn lẹ̀ ṣó fẹ́ ṣerú kù.
ẹ̀yin tẹ́ ẹ bí wa ẹ sọ̀rọ̀ sókè, ẹ mú wa kúrò lóko ẹrú, ẹ jà fún wa. Ok, àwọn ọmọ tún wá sọ pé ó dáa o, a ti ṣetán o, a fẹ́ jà o, ẹ̀yin náà tún wá ń sọ fáwọn ọ̀gá pé ẹ mú dáadáa. Àfáà tó níyàn ọmọ ni ọmọ ìlú jẹ tíra o. Tá a bá gba Yorùbá nation tá à ń sọ̀rọ̀ pa èyí, a ní ní kélégún má ṣe gún ẹ̀, a ní ní kólóró má ṣòro ẹ̀, a ní sọ pé kí mùsùlùmí kókó nílẹ̀ Yorùbá fún wa, a sì ní sọ pé kí kírísítẹ́nì náà kókó nílẹ̀ Yorùbá. Àti pásítọ̀ àti àfáà àti wòlíì lénìí, èwo nù wọn ló lè pọ́ìntì pé foundation òun láti orí àwọn baba ńlá bàbá òun ẹ̀sìn kírísítẹ́nì àbẹ́sìn muslim ni wọ́n? No. Kò sẹ́ni tá a máa ṣí díẹ̀, tá a máa sábíà ìwò tí ò ní rùn. ọ̀rọ̀ religion kọ́ là ń bára wa sọ. Nǹkan tán ní kò bó wá bọ̀ kò bọ̀. Ẹ má jẹ́ ká máa ọ̀rọ̀ religion kọ́ là ń sọ̀rọ̀ pa ẹ̀. ọ̀rọ̀ religion kọ́ là ń sọ̀rọ̀ pa ẹ̀. Bá a ṣe fẹ́ kú òlóko ẹrú gangan ìyẹn ni kókó. Nítorí tá a bá ń parọ́ tanra wa lókun, ìyà tó wà ní Nàìjíríà kò kéré. Àwọn tó wà lókè òkun náà, àwọn náà ń jẹ àgbákò ìyà. Ṣùgbọ́n wọ́n ń wo níwò pé kàkà kí n lọ lé káwọn èèyàn máa rí mi ká máa fi mí ṣe ọ̀gbẹ́ni Jídé fẹ́ sí mi hàn síbí o. Nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó travel nìyẹn, kò ṣe pó tó tán. Ẹ̀rẹ́ lómi a fẹ́ ya fọ́tò, a lọ sí mall, a lọ ya fọ́tò. Ká má bàa ti ara rẹ̀ mọṣẹ́ nì. Òkè òkun náà ò easy fáwọn tó wà lókè òkun. Ṣùgbọ́n tá a bá gborílẹ̀-èdè Yorùbá lénìí, ẹgbẹgbẹ̀rún èèyàn á padà wálé. Tí wọ́n wá dálé iṣẹ́ lẹ̀ sí ilẹ̀ Yorùbá yẹn. Kò sí èèyàn tó lè fọwọ́ sọ̀yà pé òun jẹun ẹ̀mẹ́ta àjẹgbádùn nísìnyí báyìí, àbí òun fún àwọn ọmọ òun lówó tó tó wọn. Kọ́lọ́run Elédùmarè kó ṣàánú wa, kó mú wa kó lóko ẹrú. Koiki Media, bringing the world closer to your doorsteps. Tá a bá gbé sí làákàyè fúnra wa, ẹni tó bá fẹ́ràn èèyàn rẹ̀, wọ́n àti Quran àti Bible tá ń sọ̀rọ̀ nípa yìí, kò sí kankan nú ẹ̀ tó go against sí pé kó jà fúnran ẹ̀. Ibi ìjà fúnran mi ni olóyè Sunday Igboho ń jà fúnran wọn, tí wọ́n fi rán àwọn jàǹdùkú ológun kí wọ́n lọ balẹ̀ bàbá yẹn jẹ́. Nínú àwọn tó lọ lé bàbá yẹn, ṣe gbọ́mọ Yorùbá wà nínú wọn. Olórí àwọn Miyetti Allah tó dá ẹgbẹ́ lẹ̀, tó ń ṣe fídíò tó ń hàbọ̀ lé wọn lọ́wọ́, kí ni wọ́n rí ṣe fún? Gúnmi tó jẹ́ Gúnmi fúnra rẹ̀, tó bá gbéyàn tó ń bá wọn negotiate, kí ni wọ́n rí ṣe fún? Nàìjíríà mo ti rí pé tí òfin bá mú ẹnìkan kì í mẹ́nìkan. Òfin tá bá ṣe lórí ẹrú tó bá dórí ọmọ, wọn máa ń yídà.
tí ó bá wá lọ bẹ́ẹ̀, kí l'assurance wípé ṣe bí àwa ń sìn à ń lagídí, kí l'assurance wípé tó bá padà yá ṣe bá l'opportunity nísìn la fi ń lagídí, tó bá padà yá kí l'assurance wípé tá bá tètè jàjà pé a fẹ́ kó lóko ẹrú, kí l'assurance pé wọn ò ní block gbogbo opportunity tá bá lè lò fi kó lóko ẹrú. Kò sákòókò ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jí kúrò lójú oorun. Mr. Rẹ̀mílẹ́kún Adélẹ́yẹ, good evening sir. Ẹ jẹ́ ká kúrò lójú oorun, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká jí tiyètiyè. Ẹ jẹ́ ká jí ká sọ fún àwọn pípù yìí pé ìyà yìí tó gẹ́, ìṣẹ́rú yìí ti tó. Best medical doctor ilẹ̀ Yorùbá ni. Tí wọ́n bá máa kó doctor 10 sílẹ̀ ní any countries, mi sọ Arab country o, torí àwọn Arab yẹn wọn kì í fẹ́ kí kẹ́nì kankan kó yọ tí ó bá ti ń ṣàwọn. Ṣùgbọ́n tẹ́ bá dé bóyá UK léni àbíbì kan léni, kí ẹ bá máa ka doctor tó jẹ́ medical doctor 10, ọmọ Yorùbá wà láàrin wọn. Ọmọ Yorùbá wà láàrin wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin sìn mo fẹ́ jápa, èyí tí ò lè jápa ukọ̀ ọ̀bùn náà ń ṣe. Àwọn tó ń jápa náà tí wọ́n ń lọ sókè òkun, à ń lọ gbá ni, à ń lọ agbọ̀n ni, à ń lọ Libya ni, à ń lọ Italy ni, à ń lọ kinní kan ni, kí náà ń lọ ṣe lọ́hùn náà? Ọmọ ọ̀dọ̀ ni, ta bá ń tọra wa ní help in the kitchen, house help, àbí bóyá ká sọ pé ó ń ṣe waiter ní hotel, ara ẹ̀ náà ọmọ ọ̀dọ̀ náà ni. Ṣùgbọ́n tó bá ń ṣe nílẹ̀ bàbá ẹ̀, ọkàn á balẹ̀. Nínú ẹ̀ náà ni o tí ní ìwé ni wọ́n máa lé ẹ kiri, wàá máa ṣọ́ rìnrìn ni. Wàá fẹ́ jáde báyìí, wàá ní BP ṣáá ni. Ó dìgbà tó bá padà wọlé lálẹ́ kọ́kàn ẹ̀ tó balẹ̀. Wàá fẹ́ jáde láàárọ̀ báyìí, wàá ní BP ṣáá ni, kò sí nǹkan tó fẹ́ fi kún. Torí nígbà tó níwèé, àti gbàwé náà ò easy. Ṣùgbọ́n tó bá wà nílẹ̀ Yorùbá, ta ló béèrè ìwé lọ́wọ́ ẹ̀? Torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá à ń sọ yìí náà, wọ́n ti mọ tó tá lè olè tọ́ka ságbolé wọn. Ká tẹ̀ sọ pé ọmọ àlè náà pọ̀ nílẹ̀ Yorùbá, tá bá ń tọra wa lókun. Ọmọ Fúlàní tó ń jẹ́ orúkọ Yorùbá, àwọn yìí ń pọ̀ dáadáa. Kódà àwọn tó wà lókè pọ̀ nínú wọn tó yẹ pé orúkọ Yorùbá náà gbé sórí, kódà wọ́n tún lóríkì. Ṣùgbọ́n Fúlàní ni wọ́n. Fúlàní ni wọ́n. Ṣùgbọ́n torí pé wọ́n ti pẹ́ nílẹ̀ Yorùbá, wọ́n bí wọn sílẹ̀ Yorùbá, orúkọ Yorùbá náà ń jẹ́. Wọ́n wá ń fi orúkọ Yorùbá yẹn, wọ́n fi ń ṣarúmọjẹ fáwọn èèyàn wa. Àwọn tó jẹ́ Yorùbá gangan, wọn ò rí nǹkan kan dì mú. Fídíò kan ó wà lórí kíní Facebook wa tẹ́ bá lọ wò. Fúlàní fúnra rẹ̀ ti ń sọ, àwọn Haúsá fúnra wọn ti ń sọ̀rọ̀ sókè wípé Fúlàní ò kì í ṣara àwọn. Ọpọlọ tí wọ́n lò fáwọn Haúsá lọ́dọ̀ wọn náà tún fẹ́ máa lò fáwa náà. Fulani are loyal to kill. Fulani will be loyal to you till he has the opportunity to kill you.
ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa, mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run, èyí tẹ́ kó wa wọ̀gbẹ́ yìí tó, ìbẹ̀rù tẹ́ gbìn sí wa lọ́kàn ti tó. Rasheed má bọ́ta o, mi ì fẹ́ wàhálà o, kò dẹ̀ sí nǹkan méjì tó fà á tẹ́yìn náà fi ń ṣe bẹ́ẹ̀, torí ẹ̀tanú ti pọ̀ jù. Tọmọ kan bá jáde tó bá sọ̀rọ̀ ńsìn, tó bá máa di lọ́la wàá gbọ́ Fatai ni, ṣóun nìkan ló wà ládùúgbò. Irú ẹ̀ náà lè ṣe sí olóyè Sunday Igboho, ṣóun nìkan ni. Lóòótọ́ òun nìkan kọ́, ṣùgbọ́n olówó mélòó nílẹ̀ Yorùbá tó jọmọ Yorùbá gangan tó ní identity Yorùbá mélòó ló káàánú ọmọ Yorùbá bí olóyè Sunday Igboho ṣe káàánú ọmọ Yorùbá? Àìmọye olówó ilẹ̀ Yorùbá, àìmọye ọlọ́lá, àìmọye onípò tọ́jọ́ ọmọ Yorùbá, ṣùgbọ́n wọn ò láàánú Yorùbá. Wọ́n tún wá ní ìgboyà. Ọlọ́run wá fún bàbá yìí ní gbogbo nǹkan tí mò ń sọ̀rọ̀ pa yìí. Wọ́n ní ìgboyà, wọ́n láàánú ọmọ Yorùbá, wọ́n lọ́lá, wọ́n nípò. Ọlọ́run tún wá fún bàbá yẹn lẹ́mìí rẹ̀. Torí èèyàn mélòó nínú wọn ló ń jẹun gbádùn bí bàbá yẹn ṣe ń jẹun ẹ̀mẹ́ta gbádùn. Àwọn ìyàwó àtọmọ wọn ò sí bí, wọ́n wà nílùú òyìnbó. Èèyàn mélòó ni ò ní wò pé kí ló kàn mí, ṣe báwọn ọmọ mi ò sí ńbẹ̀, ṣe báwọn ìyàwó mi ò sí ńbẹ̀, wo kọ́ máa rán ọjà rí. Ṣùgbọ́n bàbá yìí gbẹ̀mí wọn lẹ̀. Mo ń bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká bọ́ta, ẹ jẹ́ ká túyáyá ká túyáyà. Ẹ jẹ́ ká bọ́ta ká sọ fáwọn pípù yìí pé ìyà tó fi ń jẹ wá yìí tó gẹ́. Tá bá ṣe estimation gbogbo sójà, gbogbo ọlọ́pàá àti gbá àtagbọ̀n nílùú Nàìjíríà pátápátá, wàláhì wọn tó civilian. Ká wá sọ pé gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá láti ibi tí ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ débi tó parí sí, wọn tó àwa civilian tá wà ń bẹ̀. Ẹ jẹ́ ká jọ tọ̀ sójú kan kó lè hó. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 9th of January 2025. Ọdún tuntun la ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí. Ẹ jẹ́ ká gbéra. Wọ́n ní gbé kéèmì gbé. Ẹ jẹ́ ká jọ gbé. Ẹ jẹ́ ká jọ gbé. Ká jọ lanu ká sọ fún wọn wípé ìyà yìí ti tó. Torí tá a bá ń ba lọ báyìí, ìgbà wo la tún ní fi ìyálẹ̀ sáde àwọn ọmọ náà? Kọ́lọ́ má jẹ́ a fi ìyálẹ̀ dọ́mọ. Tá a bá ń ba lọ báyìí, ìgbà wo la tún ní fi ìyálẹ̀ dé ọmọ? Kọ́lọ́ má jẹ́ a fi ìyálẹ̀ dọ́mọ. Ìní náà tún ti dé nínú ọjọ́ tá a fẹ́ lò láyé. Àmọ́ àfẹ́kù. Ikú kan ló máa pẹ̀dá o. Mo fẹ́ kí gbogbo wa lọ take note. Ikú kan ló máa pẹ̀dá láyé. Bóyá ó fọwọ́ rọrí kú ni o, bóyá ó kúkú mọ́tò ni o, bóyá ó kúkú ìbọn ni o, bóyá ó bọ́ sómi ni o, bóyá àgbà kan bóyá àgbọ̀n kan ni, ikú kan ló máa pẹ̀dá. So tí gbogbo wa bá wá ń sá sẹ́yìn bá àfẹ́kù, àwọn kan ni wọ́n gbẹ̀mí wọn lẹ̀ fi jà ìjà òmìnira.
nígbà yẹn, torí ó ti pẹ́ táwọn pípù yìí ti ń kógun jà wá táwọn ọ̀ràn àwọn baba ńlá baba wa ò gbà. ṣùgbọ́n gbà tí wọ́n rí i pé àwọn mẹ́tọ̀dì táwọn ń lò yẹn kò lè work, wọ́n wá calm down, wọ́n wá ń lo ọ̀nà loyalty láti lè máa fi wọlé sí wa lára. ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ wọ́n á fún wọn lé wa ní kó tún lè lọ. ọ̀rọ̀ á wá ṣẹlẹ̀ láàrin ìlú nítorí pé baálẹ̀ ti gba màálù nígbà tí ó fẹ́ ṣe ìfinijoyè, tí wọ́n fún màálù pé bàbá fẹ́ ṣe ìfinijoyè, wọ́n ti fún baálẹ̀ màálù, wọ́n fọ́ ọba màálù, àbọ̀ fún un ní kinní kan, wọn ò wá nílé sọ̀rọ̀. nǹkan tẹ́ ṣe fáwọn èèyàn mi yìí ò dáa. tí nǹkan bá sì ti ṣẹlẹ̀ àwọn ní connection, wọ́n á ti pa Àbújá. ọ̀gá ọlọ́pàá bóyá ní Lagos State ni bóyá lógùn State ni, ìyẹn àti rédíò station tó bá wà ní environment yẹn àbí area command tó wà ní environment yẹn, àwọn boys tán kú yẹn wọn gbọ́dọ̀ lọ́jọ́ mẹ́ta ń bẹ̀rù. àwọn tí wọ́n jọ jà ní kẹfì replace wọn. tẹ́ bá máa lọlé padà wá, àwọn ẹni tí wọ́n ní wọ́n fi màálù jẹ oko wọn, àwọn ni wọ́n máa padà kó sí inú jágá. àwọn ni wọ́n máa padà kó sínú jágá. débi wípé ìbẹ̀rù yẹn ti wà lọ́kàn àwọn èèyàn wa, débi pé tí Fúlàní bá fi màálù jẹ oko wọn gan, wọn ilé lọ sọ́dọ̀ ọlọ́pàá torí wọ́n ti wò pé táwọn bá lọ síbẹ̀ náà kí ló máa tẹ̀yìn ẹ̀yọ. mo gbọ́ ńgbà kan pé ẹnìkan ó fi kẹ́míkà sóko ẹ̀, ó wá lọlé, màálù jẹ kẹ́míkà lóko ẹ̀, Fúlàní sì lọ kọ́lọ́pàá wá fi mú, wọ́n sì tún arrest máa yẹn pé kí ló tó fi máa fi kẹ́míkà sóko. ìyẹn wọ́n ní ṣe bóun lòun lóko òun. no, ẹ jẹ́ ká gbé sí làákàyè fúnra ara wa. ṣó ó nọ́mà? kò nọ́mà náà. kò nọ́mà àtọ̀. wọ́n bà dúkìá rẹ̀ jẹ́. ṣé gbogbo nǹkan téèyàn bá nílé èèyàn fi ń secure dúkìá rẹ̀ náà? nǹkan téèyàn bá nílé èèyàn fi ń ṣọ́ dúkìá rẹ̀ torí kó má bàa bàjẹ́. so ẹ̀yin wa mo bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká jí. àsìkò tí èèyàn bá ní iṣan lápá ló lè jà, ló lè sọ̀rọ̀. kò ń ṣègbà tí iṣan bá ti dẹ̀. ṣáwọn ọmọ tá à ń bí láwa ń retí pé kọ́ṣẹ̀ tún wá jàjà òmìnira fún wa. ẹ jẹ́ ká jí kúrò lójú oorun, ká jàjà yìí fúnra wa. ká ja ìjà yìí fúnra wa nígbà tá a lọ opportunity láti lè fi jà, nígbà tá a ní opportunity láti lè sọ̀rọ̀. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the date of 9th of January 2025. ẹ̀yin yẹn wá mú bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká dìde ká sọ̀rọ̀ sókè. torí ta bá ń retí pé ẹnìkan ló fẹ́ dìde wá jà fún wa, ń tanra wa ni o. Ọlọ́run amúlé òtútù àmàláṣọ o. tọ́lọ́ bá sì máa ṣàánú èèyàn, Ọlọ́run ní sọ̀kalẹ̀, èèyàn náà lọ́lọ́run máa rán. ẹ tọ́lọ́ bá wá rán, ẹ jẹ́ àtẹ̀lé. ẹ tọ́lọ́ bá rán, ẹ jẹ́ ká tẹ̀lé. ibi tá à ń lọ ò jìnnà, ibi tá à ń yà ló pọ̀. ibi tá à ń lọ ò jìnnà,
ibi tá à ń yà ló pọ̀. Koiki Media bringing the world closer to your doorsteps. Gbogbo ẹ̀yin èèyàn tí Ọlọ́run fún ní agbára, tí Ọlọ́run fún ní àṣẹ, tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, ẹ dìde ẹ ṣàánú ìran Yorùbá. Ẹ má jẹ́ kí ìran wa parun. Torí tẹ́yìn èèyàn bá wá bá rí, ẹ rí pé ibi tá a ti kọ́kọ́ gọ̀, wọ́n kọ́kọ́ mú èdè Yorùbá, wọ́n fà á yọ. Skúù mélòó náà ti ń kọ́ ọmọ lédè Yorùbá mọ́? Tọ́mọ bá tún sọ̀rọ̀ nulẹ̀, wọ́n á ní speak English, speak English. Èdè wa wọ́n ń pe èdè tí abínibí tiwa ní vernacular. Ní ìlú tèmi wà yìí, mo fọ́lọ́n tó lẹ́mí mi búra, tó o bá lọ sí skúù tó o bá sọ English, a máa sọ pé kò sí nǹkan tó kàn àwọn pẹ̀lú English, sọ èdè àwọn táwọn gbọ́, èdè àwọn. Ṣùgbọ́n èdè tiwa wọ́n ti mú, wọ́n ti pọ́kẹ̀tì ẹ̀. Wọn wá jẹ́ kí ìran Yorùbá rí ìran wa bí anything mọ́. Àwọn tó wá mú àṣẹ tó mú àṣà tí wọ́n wá fún wa yìí, àwọn wá ń gba àwọn nǹkan tiwa táwa fi ń ṣe ohun àlùmọ́nì lọ sọ́dọ̀ tiwọn. Mo gbọ́ lẹ́nu òṣèré orí ìtàgé kan, ó dà pé fún Ṣadé Olúkọ́. Ó sọ, ó ní ọmọ, ó ní ní Germany, ó ní ṣé China kọ́, bóyá India àbí nǹkan ló ní ó wá ń kọ́ wọn lédè Yorùbá ní skúù. Ó lọ́mọ òun délé, ó sọ fún òun lọ bẹ̀, òun confirm ẹ̀ fún ara wọn. Èdè táwọn ò pọ́n sí, táwọn ò pọ́n lé. Fún díẹ̀ mo bẹ̀ wá, mo rọ̀ wá nítorí Ọlọ́run Elédùmarè. Ẹ jẹ́ ká jọ̀ọ́, ẹ jẹ́ ká jí kúrò lójú oorun. Canada, God bless you. Canada. Indian teacher, Indian teaching our children a language. Ṣé ti èdè tiwa nìyẹn o. Ọmọ Yorùbá obìnrin ò lè róró kí ìró dúró nídìí ẹ̀. Wọ́n á ní kán wọ ṣòkòtò. Àwọn tó kó ṣòkòtò wá fún wa, àwọn wá mú aṣọ tiwa wọ́n wọ̀. Níbi tí wọ́n bá ọ̀rọ̀ ayé wa dé nílẹ̀ Yorùbá nìyẹn. Wọ́n fi wàsó gba dọ́là lọ́wọ́ wa. Wọ́n fi wàsó, wọ́n fi gba dọ́là lọ́wọ́ wa. Wọ́n fi nǹkan kékeré, wọ́n fi tàn wá, wọ́n dẹ̀ fi gbòdìdì nǹkan ńláńlá lọ́wọ́ wa. Nǹkan yìí láwá la fẹ́ gbà padà tó wá dogun tó dìjà báyìí. Báwọn bàbá wa Professor Banji Akíntóyè, kọ́lọ́n bá wa lọ́ra ẹ̀mí wọn fún wa. Àwọn màmá wa tí wọ́n dẹ̀ ti lọ náà, kọ́lọ́n bá wa fọ̀run kẹ́ wọn. Bí bàbá yẹn ṣe ń dààmú tó pẹ̀lú ọjọ́ orí wọn yẹn, ṣáwọn nìkan làgbàlagbà tó wà lẹ́yìn. Aláwọn Yorùbá àgbàlagbà nílẹ̀ Yorùbá yìí náà tó pé àjẹbánu ti bà tí wọn jẹ́. Ìjẹkújẹ ó ti wọ́ làákàyè wọn sẹ́yìn, ó ti jẹ́ kọ́pọ̀lọ́ wọn reverse. Inú ẹ̀rọ ara rẹ̀ lómi náà tó máa bọ́ sórí social media tó jọmọ Yorùbá o, mẹ́rin gbà. No, Sunday Igboho tó bá lè fẹ́ pín wa, àgbà. Ṣùgbọ́n òpònú bàbá tó sọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn. Ṣé kò sẹ́ni tí ìyà ń jẹ lágbolé wọn?
àbí ládùúkàtẹ̀ pa agboolé wọn tì ládùúgbò tó ń gọ́gọ́ fúnra rẹ̀ ń gbé, ṣé kò sẹ́ni tí yà ń jẹ ni àbí kò sí èèyàn tí ó ń dààmú ládùúgbò rẹ̀? Aṣá ń travel, à ń rí bí gbogbo ẹ ṣe rí. Gbogbo ìlú tẹ́ bá dé tí wọ́n bá ń san sálárì, ká fi ṣàpèjúwe pé wọ́n ń san 10,000 naira fún gbogbo àwọn tó ń ṣe òṣìṣẹ́ wọn, tó bá ti kan Nàìjíríà wọ́n máa gé wálẹ̀, wọ́n lè máa san 7,000 àbí kó máa san 6,000 fún Nàìjíríà. Kí la rí torí kí ló fà? Ṣé wọ́n ti mọ̀ pé a ní choice? Wọ́n ti mọ̀ pé kò sí nǹkan tá a fẹ́ ṣe nígbà tá a lò lórí. Tí ìyà bá tiẹ̀ ń jẹ ọmọ ìlú wọn, ọmọ ìlú kan bì kan, ìjọba ìlú wọn á gbé èèyàn dìde pé lọ bẹ̀. À á ṣe ní 50-50 ni o. Ọmọ ìlú wa tó wà ń bẹ̀ kán yọ̀ǹda ẹ̀ fún wọn, kán yọ̀ǹda ẹ̀ fún wa. Àwọn ọmọ ìlú tiwa náà tó bá wà ń bí a yọ̀ǹda ẹ̀ fún wọn. Kó ní kálukú dagbolé ẹ̀. Débi pé wọn ò value Nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan kan. A ti láàṣẹ Nàìjíríà mọ́ kán yọ̀ǹda wa ká máa lọ́wọ́ tún ní rárá. Torí Ọlọ́run kẹ́ran Yorùbá, nínú gbogbo ẹ̀yà Ọlọ́run kẹ́ Yorùbá o. Yorùbá ló ní ká jí láàárọ̀ kọ́mọbìnrin kúnlẹ̀ kí àwọn tó bí, kọ́mọkùnrin dọ̀bálẹ̀. Kódà nílùú tí mo wà yìí, àwọn màdámù yẹn máa ń sọ pé ó máa ń wu àwọn káwọn méjì àwọn máa kí àwọn bẹ́ẹ̀. Mo máa ń sọ mọ́ kí o máa kí ló fẹ́ fà? Ṣáwọn tí yín rí wa wọ́n ń kí wa bẹ́ẹ̀? Koiki Media bringing the world closer to your doorsteps. Òní ni ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2025. Iṣẹ́ tẹ wàá rí ibi tó wá wọ́ọ̀sì sí jù. International passport wa yẹn tán ti kọ Nàìjíríà sí báyìí. Àgbákò báyìí. Àwọn ìlú mi ń ṣe nǹkan tó ju nǹkan kékeré tọ́mọ Nàìjíríà máa ṣe lọ, bọ̀ tọ́mọ Nàìjíríà bá dán báyìí wọ́n á gbé sórí. Kò sì ń ṣe ìlú kan, gbogbo ìlú ni. Torí passport wa yẹn kò kódà. Ajá gan ní value ju passport wa yẹn lọ. Àwọn pípù yìí náà dẹ̀ mọ̀ wípé tí àwọn bá fi wálẹ̀ tá a bá lọ láàárín ọdún 4 sí 5, wọ́n mọ nǹkan tí ilẹ̀ Yorùbá máa dà. Torí wọ́n mọ̀ pé àwọn tó ní làákàyè, tó ń nọ́gbọ́n, tí wọ́n mọ̀wé, tí wọ́n mọ nǹkan tó ń ṣe, ó pọ̀ láàárín Yorùbá. Níjọ́ wo la wá fẹ́ gbé sí làákàyè pé ókè o, báwọn ọmọ ṣe pọ̀ tó nílùú yìí tọ́jú ọmọ Yorùbá yìí pé graduate ni Fatai, graduate ni Rasheed, graduate ni Fẹ́mi, Yínká, mélòó nínú wọn ló ti ríṣẹ́?
mélòó nu wọn ló ti parí skul tó ríṣẹ́? Nínú bí Nàìjíríà ṣe burú tó yìí náà, àwọn òbí yẹn náà ṣì ń sáré pé ọmọ gbọ́dọ̀ kàwé, ọmọ àwọn gbọ́dọ̀ kàwé níṣẹ́. Tán bá wá ka gbogbo ìwé yẹn tán náà, ọmọ á tún wá dé, màámi ṣé mi rí 500 lọ́wọ́ yín yẹn mò ń jáde. Lóbìí tó ti dààmú lórí ọmọ tó yẹ kó kàn yẹ kó jókòó kó máa sinmi ni. Òbí tó kàn yẹ pé kó kàn jókòó báyìí pé Ọlọ́run ti ṣe, mo ti rán ọmọ mi, ó ti jáde yunifásitì, kémi náà kàn máa jẹun ni, kí n máa ṣe yàtà, kí n máa ṣe yòlò. Irọ́ o, ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìnáwó part 2. Ó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìnáwó part 2. Òbí máa wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Sorry, ẹjọ́. Ẹ má bínú èèyàn wa, Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the date of 9th of January 2025. Nígbà tóbi bá wá ṣe dààmú títí fá lórí ọmọ tó wá tásìkò kóbi máa jẹun, tóbi yẹn náà ló tún wá ń fọ́mọ yẹn ní 1000 fún ọmọ yẹn 2000 kó fi ṣe fine boy àbí kó fi sápò jáde. Ọ̀pọ̀lọpọ̀ graduate obìnrin POS náà ń ṣe àbí hotel waiter àbí waitress náà ń pè wọ́n. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí, ìran aládé ni wá. Ìran aládé ni wá. Wọ́n sì lọ́mọ ọba kan kì í jagun bí ẹrú. Ṣùgbọ́n àwọn ipò yìí wọ́n ò jẹ́ kí ẹwà adé yẹn kó jáde lára wa. Òpònú kan náà àwọn Fúlàní yẹn tẹ̀ bọ́ sórí social media ń sọ̀rọ̀ ìjọ́ ojú. They should arrest Sunday Igboho. Yóò bá yálà ìyá ẹ̀. Because they have arrested Nnamdi Kanu. Olórí àwọn Miyetti Allah tí wọ́n mú ń jẹ́ sí Gbárágírí wì àgbọ́n kankan mọ́ lórí àdẹ̀ lè gbọ́. Ṣé yẹn la fẹ́ jókòó tì? Ṣé yẹn la fẹ́ jókòó tì? Ṣé yẹn làwọn èèyàn wá fẹ́ jókòó tì? Nínú location 9 tí ò lófin. Ìlú tẹ́ni tó ń ṣiṣẹ́ tó ń jẹ̀jẹ̀ ìlérí, tẹ́ni tí ò ṣe nǹkan kan wọ́n ń pè rẹ̀ lọ́ba. Ó pọ̀ lórí social media lẹ́nu January 1st sí ní on the 9th. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti lò àwọn ọmọ kéékèèké. Àwọn ọmọ kéékèèké.
kò dẹ̀ sí nǹkan méjì tó fà á. Àwọn tó bí wọn náà ò rí nǹkan jẹ ló sọ àwọn ẹ̀ dìdàkudà. Toróbí tó bá rí nǹkan tà, tó ríṣẹ́ kan ṣe tó ń rówó, tọ́mọ ẹ̀ bá fẹ́ yàyàkuyà, gbogbo eré ló máa sá, gbogbo ọ̀nà ló máa gbà. Àti pé kò sọ́mọ tí ó wù kóun náà déèyàn pàtàkì láàrin ìlú. Kò séèyàn tí ó wù. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí wọ́n Nàìjíríà k'Ọlọ́run ṣàánú wa ni. What do you want to be in future? I want to be a doctor. Doctor wà ní gáràjì tí ń pèrò sí mọ́tò. Why do you want to be in future? I want to be a nurse. Nọ́ọ̀sì wà lóòtẹ́ẹ̀lì tó ṣiṣẹ́ aṣẹ́wó. Ó wà lẹ́gbẹ̀ẹ́ títì tí ń ṣe hookup. Wọ́n tẹ̀ tún wá pàtẹ sọ́nà sí títì mọ́ báyìí. Fúnra wọn báyìí wọ́n ń polówó sí WhatsApp status wọn. DM short time 30k overnight 100k. Torí kí ni? Àwọn aṣọ tí àwọn ẹgbẹ́ wọn ń wọ̀ àwọn náà fẹ́ wọ̀. Àwọn aṣọ tí àwọn ẹgbẹ́ wọn ń wọ̀ àwọn náà fẹ́ wọ̀. Àwọn nǹkan táwọn ẹgbẹ́ wọn ń ṣe àwọn náà fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ibi tí wọ́n ti bí wọn, agbára rẹ̀ ò sí. Kí lẹ wá expect? A kàn ní ká mú wá nírọ̀lẹ́ yìí láti fi ṣí àwọn èèyàn wa létí, láti jẹ́ kí wọ́n mọ̀ pé tọ́lọ́run bá máa ṣàánú èèyàn kò ní sọ̀kalẹ̀, èèyàn náà ló máa rán. Ẹni tọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá, Olóyè Sunday Igboho àti Professor Banji Akíntóyè ni. Àwa ni ká kún wọn lọ́wọ́ ṣiṣẹ́. Ìyá Túbà yìí tún ti ṣe tiẹ̀, ó ti lọ. So kọ́lọ́hun má dà wá láàmú. Mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ ká jí kúrò lójú oorun. Bó bá tún ṣe ń lọ, a máa mú wá sétí ìgbọ́yín. A ní ká ṣíwọ́ra wa níyè, ká bára wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí ni. Ọlọ́run Elédùmarè kò ní dá gbogbo wa láàmú. Ẹ jẹ́ kí gbogbo wa ká máa múra sílẹ̀ fún Mega Rally gẹ́gẹ́ bí àwọn ṣe ń sọ. Ọlọ́run Elédùmarè ò ní dá wa láàmú, kò sì ní ní wá lára. Ilẹ̀ ìlérí tá ń lọ yìí, Ọlọ́run Elédùmarè á mú wa débẹ̀. Àjàjàyà aláṣeyọrí. Ẹ máa bá wa ká lọ. Koiki Media bringing the world closer to your doorsteps. Thank you everybody. Thank you very much.